àwọn táwa níbà àti rí bí àwọn òṣèlú bíbà bí wọ́n ṣe ń ṣe nǹkan, bí wọ́n ṣe ń lo gbogbo àwọn owó tí àwọn ará ìlú ń dá, wọ́n fi ń tún ìlú ṣe, wọ́n fi ń ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe. Nǹkan táwọn náà lè gbé lọ sí ìlú wa nìyẹn, ká lọ bá àwọn orílẹ̀-èdè ìlú wa, ká lọ bá wọn sọ pé a fẹ́ kí ẹ máa ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe, kó nǹkan balẹ̀ gbogbo ìṣe yìí. Púpọ̀ náà máa wá bíbá ẹ̀, wọ́n rí bí nǹkan ṣe ń ṣe, bí gbogbo ọ̀nà ṣe dá, bí ọ̀nà ṣe, bí iná ṣe wà. Láti ìgbà tí wọ́n ti bí wa, láti ìgbà tí wọ́n ti bí mi, iná ò tí ì wà títí ní Nàìjíríà. So kìíní yẹn ló yẹ káwa lọ ká lọ ṣe ká mú padà sílùú wa. Wọ́n dẹ̀ láti bẹ̀rẹ̀ mí báyìí. Díẹ̀díẹ̀ gbogbo àti ń parapọ̀ àti ń ṣe kò tó dáa, kó dẹ̀ kó ṣe rí nìyẹn. Kàdé bá báwọn tó wà nínú sọ̀rọ̀ pé ẹ̀tọ́ tó yẹ kẹ́ gbà ó dàbí ẹ̀wọ̀n, nítorí pé àwọn tó ń ṣorí ní wọ́n yàn ń jẹ, wọn ò ṣe gbọ́dọ̀ ẹ̀kọ́ máa ṣe ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ẹ̀kọ́ gbà bẹ́ẹ̀. So ní àfikún a máa fẹ́ kí ọ̀wọ́n tí wọ́n wà ní kọ́ yí bọ́yé ronú padà, nítorí púpọ̀ ní wọn ìrònú wọn bíi kọ́ máa lo negative things about Nigeria. So I think the first thing we need to do is to try and change our mindset. We need to try and change our mindset, because if we can change our mindset, then things will fall in place. So, taba change Bashiru, then Amama appreciate Nkoti Ijoba Banshi, and also Amamobai might challenge government into numbers who really count on. I need to come together with unity to try and make Nigeria great again. Thank you. I was beautiful.